lé o láti ilé-ìwé olùkọ́ni àgbà tìpínlẹ̀ Kwara tó kalẹ̀ sí ìlú Ìlọrin láti wá. Àwa ni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá. In short, what we are here to do is oriki challenge. Let's go. Yeah. Orúkọ tèmi ni Àdìyó òsè ọmọ Àrẹ̀mú òsè àgbàlagbà Akewi. Orúkọ tèmi ni Àbákẹ́ ọmọ oníyọ̀ òmìnir. Orúkọ tèmi ni Àtàndá Akewi ọmọ Ìyàndá ògbóǹta ìgbà Akewi tí ń yìn bẹ́ẹ̀ni pàkàpàkà. Àbíyó Akewi lèmi jẹ́. Bẹ́ẹ̀ni. Bóyá Àbíyó Akewi báwa gbọ́n oríkì. Ẹ̀gbá. Ẹ̀gbá. Òdìlé lágẹjọ bí ó. Káàbọ̀. Nílé Ẹ̀gbá mo lè sọ bí ọmọ gbòǹgbò ọ̀kàlà. Àwọn ọlọ́mọ sẹ́rẹ̀ tí mú kíkan yìí ìsàlẹ̀ odò á sì máa dùn yúngbà 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 yúngbà. Oya. Àdìyó òsè báwa kí oríkì Èjìgbò. Èjìgbò mo bẹ̀rẹ̀ lẹ́jìgbò Èjìgbò. Ẹ̀yà ti oríkì Ìlọrin. Ìlọrin àbọ̀jẹ́ inú dùn jẹ́ ọ̀tí ń já mọ́rílẹ̀ wá o. Sàó lọ́tún ni yí àmọ́ ìyọ́ lọ́sì. Ìlú tó bí báyìí wọn légún. Bèbẹ́ sì légún lé bàbá tó bí wa lọ́mọ ọkọ̀ sí lóhùn ó bẹ̀. Wọ́n kì í lùlù lágbàjì kéwú ni wọ́n ń ké. Eégún búrabo bàdénú lérè o. Pàkà búrabo bàdé gbalẹ̀. Ọmọ ilé wa búrabo babalà fi nìkan. Òdìlé kì í sí dánlágbùrò ọmọ sómi ọkà dómi wẹ̀. Ọmọ sómi wẹ̀ dómi ọkà. Ọgbọ́n ìlẹ̀ṣà lejò kọ́ ṣe bí nítorí ogun àìròtẹ́lẹ̀ ni. Ọmọ Akérédolú alágbùrú ọmọ Bágbọ́n ṣòro àfìdíbọlé. Bẹ́ẹ̀ fún ó ṣòro àfẹ̀yìn tòkè. Bí Akérédolú bàbá yóò ṣòro àfìdíbàlẹ̀. Lẹ́ẹ̀kẹ́wì Àtàndá. Bàbá aládùn ọ̀rọ̀. Ọkọ ọlọ́mọge. Ọkọ gbogbo ọmọge tó bá ti pupa. Ǹlẹ́ wá bá mi rèlú kiri níbi tó ń gbé dídòdò. Ẹ̀jẹ̀ wá yọ lékìrè o ìkirè. Ẹ máa mú mi. Ọbẹ̀ gúngún. Ó ṣeun Àbíyó. Ó wá pé ń bọ́ àwọn olóògbòjò. Bá jíde ara ògbólúkẹ́. Ọmọ ike mi ó jọ tó ya. Ẹ má ṣe gbé mi fóyà. Gangu ẹyin mi ó jọ tó sá. Ẹ má ṣe gbé mi fòsà láwẹ̀. Ọmọ oníkẹ́ ẹyin gẹ́gẹ́. Eégún ló di mẹ́fà ló gbin lé. Èmi níṣe tóbi ò máa wo nílé yìí. Pàká ló di mẹ́fà nígbàlẹ̀ o. Kí níṣe tóbi ò máa wo ẹ̀kúṣe mẹ́fà wo lù pópó. Ẹ̀wà ṣẹ́gun bó ṣe lù ká lára bí àjẹrè. Àbákẹ́ ẹ̀rọ oníyá omi. Owó bá mi relé onífẹ́ àbúrẹ́ àtàdé owó rẹ̀ mọ́. Mo ti tún fún ní kíní. Kéwì. Báyọ̀ ilé ìlú kan ọ̀la ìlú ọmọ alẹ́ tètè jọba. Òdìlé olùkọ́ ọ̀la ìlú ọmọ alẹ́ tètè jọba. Àdìyó ṣe. Ó